Ile Ola, Ile Ola, Ile ìjọ̀gbọ̀n, Ile Ola, Ile Ola. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀, ìkọ̀ọ̀kan ń ṣẹlẹ̀, ariwo gè ariwo yànmù. Ile Ola, ó ṣe bí tó ṣe sí ló ṣe sí. Nǹkan bá ti bàjẹ́, Ile Ola wù mí yéé o. Ile Ola wù mí gbé. Ṣùgbọ́n kan tó wà níbẹ̀ ni kò yé mi. Bó tọ́ wọn, wọ́n á tọ́ ẹ. Dada ò lè jà ó lábúrò lẹ́yìn tó gbójú. Wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè. Má ti wèrè bọ̀. Ẹ má má tọ́ mi. Mi ò fẹ́ wàhálà o. Báyé Ile Ola. Ile Ola. Ile ìjọ̀gbọ̀n. Ile Ola. Ile Ola. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Ìkọ̀ọ̀kan ń ṣẹlẹ̀. Ile Ola. Ṣé ẹ rí pé ní ń tọ́ mi? Kí ni sí ọ? Ó ní ń tọ́. Tí wọ́n jẹ́ fún àbọ̀jẹ́wédú tẹ́ ń tọ́. Ó ti dáa. Ó ti dáa. Gbogbo wọn bá ti rí pẹpẹ báyìí wàhálà wọn máa pọ̀. Ọmọ fún wẹ̀rẹ́ ọmọ dàwóró. Ṣé kò lè dàbí tiẹ̀ náà ni? Àbí kí láǹfààní ìdí ìbá ṣe pé wọ́n máa ka obìnrin pé èèyàn lóbìnrin kan lọ. Bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀dì náà èèyàn máa ṣe wọ kíní àgàgà kí náà ṣe lọ́wọ́ tó tẹ́jì kíní dẹ̀rẹ́tọ̀. Ile Ola. Ẹ kú kalẹ̀. Ẹ lẹ́nu. Ẹ kú kalẹ̀. Ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún wa yìí? Ẹni a bá sùn tì là darun pálò ni. Súnmọ́ bí. Ẹni a bá sùn tì là darun pálò. Ṣé ń gbọ́ mi? Ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ lórí ọ̀rọ̀ onílé? Ọmọ sí o. Tí n bá ń ro ọ̀rọ̀ yìí, ẹkún sì ń gbọ́n mi sọ́wọ́ ọnú. Tí n bá wògbé ayé tí mo ti gbé kọjá. Àbí? Ṣé bí ilé ayé náà mo wà tí mi kó 40 ọdún tí èsì ṣe pọ́ lọ́wọ́ ọ̀kẹ́ mi. Mo pé 50 ọdún lọ́wọ́ ọ̀kẹ́ mi. Àwọn tí mo fẹ́ ṣàlàyé fún gbogbo wa ni pé láìpẹ́ ní pé 60 ọdún. Mo wá fẹ́ ṣayẹyẹ rẹ̀. Ṣé ẹ bá ṣàkíyèsí dáadáa o? Ìsìnáwó kankan rí láti gbà mo ti fẹ́ gbogbo ẹ̀yin náà sì mọ̀ bẹ́ẹ̀. Ebe ń ṣe kò mọ̀. Ṣé tèmi nu? Àbí mi lọmọ tuntun ránkó? Ṣébí tẹ́ fi máa dúró sí lọ́rùn pé kò mọ náà ni pé ẹ ti mọ̀ pé àwọn ọ̀rẹ́ mi ò fún yín lówó. Àbí ìnáwó tí wọ́n ṣe kó mọ tí ìná ẹgbẹ̀rún owó tẹ́ pé ìgbà tí ń bá owó tí wọ́n bùn mi kò ní wọ 10,000. Tẹ́ pé lẹ́yìn ìgbà náà sì máa di pé ẹ̀ ń ṣe dáadáa ẹ̀ ń ṣe dáadáa tẹ́ mọ̀ pé owó mi kọ́. Ẹ wo tí mo fẹ́. Mo ti gbọ́ o. Ṣé rí mo fẹ́ pé 60 ọdún láìpẹ́. Mo sì fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Èmi kọ́ ọmọgbọ́n mọ́ o. Èèbó ọ̀gá tó jẹ́ mọ̀ pé èèyàn máa ń ṣe ìnáwó rẹ̀. Ló jẹ́ mọ̀ pé ẹ ń bá ti bá yẹn ṣe ó yẹ wọ́n bóun náà ṣe. Mo á ní pé orí kan tó bá mà dáa ó sàn ju orí 3 4 lọ tí ò wúlò rárá. Ó sàn ju àwọn ọlọ́pọlọ tó ti yòrò kọjá àlàjì lọ. Àwọn alábọ̀ làákàyè. Àwọn bí ògbó afẹ́lì. Àwọn àparò fò aṣọ ẹ̀tán. Àwọn tọrọ fọ́nkálé. Ó
pé ọmọ kan ṣoṣo ó sàn jù wọ́n lọ. Nígbà tí ó bá mi sọ̀rọ̀ tó bá mi dá márùn mi ó ní bẹ́ẹ̀ ni ewu làbúrò kówó kanú lé kówó máa bú ewu làbúrò kówó wá báǹkì. kí ló ṣe ọ ṣé wọ́n fún ọ lómi kó o mú mi sáyé. ẹ jẹ ìwọ ẹ wàrà mi owó ibi tí mi mọ bí tí mo wẹ̀ jẹ torí ọlọ lọ́wọ́lọ́wọ́ yìí mo gbẹ̀ ń dàrú múra wẹ̀ jẹ jọ. ó gbé sùúrù jẹ ni. kí ni ìgbé tó ń sin jẹ gan inú rẹ̀ òdún sùn yóò ṣe tó ń pa òun sọ̀rọ̀ pé ayọ̀ ló ìgbín fi ń pòṣé ni ìgbín tí a sọ inú omi gbóná tó pòṣé sára rà tí babaláwo lẹ́rọ̀ ìgbín tó wà inú omi gbóná mọ̀ pé lè ní ọ̀dà múra sóṣè pípa òun ìjọ mọ̀ wípé mo lágbára pé tó bá pòṣé mi kí fún ọ tẹnu ẹ̀ jáde mo wá ní ọ̀dà èyí dàgbà tí ọba mọ́ ọ ń dé èèyàn ọba mọ́ ti ṣàgbéyàn kí n pe gbogbo yín sípàdé kí n jẹ ẹ mọ̀ kò sí pàkàn tẹ́ fẹ́ kó torí ẹni tí ọba ní orí tí ó rò náà ebi kẹ́ jẹun kẹ́ jó náà ni wọ́n ṣàyẹ ọjọ́ bíi mi 100 o yín sì pé eléré ńlá eléré tó lókìkí ní ń pè èmi náà ní kúra sọ̀hún fún yín torí pé mò ń aṣọ ṣe bùwọ́ wọ̀ torí tá a bá ṣe ní lórí àfi gígójú lórí tí n bá ní kémi àti ẹnìkan wọ̀ sọ yóò tún dàbí nǹkan mi àmọ́ ìkìlọ̀ rèé o mo bẹ̀ yín lórúkọ tẹ́ ẹ bá gbàgbọ́ tẹ́ ń gbọ́ mi ojú tẹ́ ẹ bá fi lè wo ọmọ yín ni ẹ fi wo ọmọbìnrin ẹni tó lọ́wọ́ sí ń sọ lálára rẹ̀ ojú tó bá fi lè wo rẹ̀ ló fi wo ọmọbìnrin yìí o aláàánú mi ló dé o ẹni tó mú mi jánà ètè mi náà tí wọ́n pariwo mi tó lórí ó kì mí rè o ẹ dákun ẹ má dojú sọ o lórí ìta lásọ dé wá lélẹ̀. ẹ dákun olórí ẹ ṣàjẹ́ mọ̀ pé aṣọ ńlá làwọ̀ wọ̀ ṣé wọn pé ìyàwó olówó làwà. má làlè lọ ẹ má làlè lọ ntọ́ bá ti mú ni ẹ tẹ̀lé tẹ́rí ẹ fẹ́ gbọ́ mami ni o. wọ́n mi tèmi kọ́ wọ́n mi àwọn ta ni níbo bó ni yẹn ti ń bọ̀ bó ló ti ń jábọ̀ tí ó lòkun lọ́rùn. ìyá àjàyè ìyá wa ni wọ́n ń wí. kẹ́ ẹ̀ gbọ́ nǹkan tí wọ́n sọ kan yẹn wọ́n ti ṣe pé ti ń dùn yìí ìyá gbogbo yàtọ̀ sí mọ́mí ìyá gbogbo rèé mọ́mí wa lélẹ̀. wọ́n mi tèmi kọ́ o. mọ́mí rẹ ni. ẹ má làágùn ẹ má làágùn. sẹ́rí ìyá yín ni wọ́n ní ìyá yín ló jókòó ìyá wọn sẹ́ẹ̀mọ̀ páwọn ní abílẹ̀ yẹ lẹ́kọ̀ọ́. ẹ bẹ gbọ́ ẹ má gbọ́ ẹ má jòrò yín lójú láti bí lọ báyìí wá báyìí ìyá gbogbo yín rèé o. Ile Ola. iná tá bá ń jò omi la ó fi pa tálárò ká bá ń rò omi la ó fi pa àbí iná tá bá kí ló dé tán yẹn lọ. dẹ́kun àtòrí wọ ni mo wá rí ọ̀rọ̀ kan lóru mi lójú máa ní kí n wá béèrè láti ọ̀dọ̀ wọ fáńlá dẹ́kun àwọn àlejò tó tẹ̀lé ṣíìfù ara abo làwọn. so kojú àpò ni ọba yẹn nù lé òun béèrè ara bíi ti ṣe ọ̀dà o ìyàwó ṣíìfù kékeré nu. ìyàwó kẹ ìyàwó ara abo ìyàwó. àtòrí ṣé ìyàwó lélẹ́yìn àbí ya eléyìí gan òkè gbé mi ní. òkúta wẹ́rẹ́ òkè ó gbé mi ní. tí wọ́n mọ̀ pé lẹ́yìn ti tóbi jà wọ́n tó wá. ẹ wá gbé yín mi nù lé ní ọmọ pé big mom mi nù. òun lọ dàgbà jù tó tún sanra jù tó tún bí gìgì nínú gbogbo ẹbí wọn bó ṣe ń wù wọn èmi gan ọmọ tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà tí sífù ní lọ gbé wá tó ti yọ ní sífù wa narrate fún mi pé ìyàwó kékeré nu àmọ́ ní ẹ̀yìn ìyàwó ò ní mẹ́lí o mo wí bẹ́ẹ̀ jọ́lẹ̀ àwàdà mi wí o màá gbọ́dọ̀ sọ rú ẹ̀. àtòrí àmọ́ eléyìí ò léwu gan dóná eléyìí ni wàá lọ kátẹ gbọ́ pé kọ̀tẹ́ńtọ́kànrin ò lè fẹ́ àwọn ọmọ méjì tí wọ́n kó sẹ́yìn. àwọn ọmọ ni àwọn ọmọ tiẹ̀ nù méjì tọ́lọ́ ń jogún fún mi. àwọn gbáàgì méjì dóná ṣéèfù náà ló ní mọ́. wo má fọ́ fọ́ọ̀kì mi o mo ṣe lè mọ̀ bọ́mọ sífù ní bọ́mọ sífù kọ́ ọ̀dà àwọn ọmọ bọ́mọ sífù ní bọ́mọ sífù kọ́. àtòrí ọ̀rọ̀ yìí ti ń lábòsí ná ẹmu ní sọ jẹ́jẹ́ ní ti ń lábòsí ná dóná department àtẹ̀mí wà gẹ́gẹ́ bí eléré àwọn òṣìṣẹ́ ṣé tọrọ bá rú wọ náà lójú òní wàá bá mi ní kọ̀rọ̀ pé tó jẹ́mọ́lẹ̀ o bó lọ̀rọ̀ yìí ṣe rí òkè wá ṣàlàyé fún ó sì jẹ́ pé tó bá ti dé sàkáàní tiẹ̀ ní bá ti fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́ọ́ kágiri borí bí fáànù yíbo tí tó bàjẹ́ tó ń ṣe nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ẹni pé ó ṣe jẹ́ kó o ní mọ̀ báwo ló ṣe jẹ́ tó òfin ní mọ̀ ìwọ́n tó yí pé wọ́n náà ló ń wá
wọ́n lọ ń wá sí ìfúnlọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ń wá lọ lọ́sìn wọ́n ni wọ́n sì máa ń ránṣẹ́ dé tòrótòró èyí sì wá jẹ́ pé gbogbo ẹ̀ àti bẹ̀rẹ̀ àtòpin ẹ̀ tí wọ́n fi wá dojúrú mọ́ lọ́wọ́ tó fi ní mọ̀ ní mọ̀. sẹ́mi pa sífù ni sẹ́mi pa sífù ni olórí ẹ̀sìsẹ́ tí wọ́n ètí ìpúrúfù dáńsọ̀ ẹ̀ lórí òṣìṣẹ́ dìpátímẹ́ǹtì tiẹ̀ ló ti jọ̀gà mo ti máa tẹnu máa fọ́ sí pẹ́ ṣé dúró ná ṣé o rò pé gbogbo bíi sífù máa gbé mi lọ tí mo máa gbé sífù lọ ẹni sífù máa mú mi wọ̀ ni ìdí iṣẹ́ àrìnmọ̀ òjò kò sí ìdí ọkọ̀ ni tó rùn ọmọ sábẹ́ àfi tí n bá rí bòkì sásì ṣé ní wàá mọ ìfún àtẹ̀dọ̀ sífù ẹ má rò ń pin o. àtòrí ẹ má gbóhùn tó ń fà yìí gbogbo ọ̀nà tí àtòrí ẹ ń dá nìsín lọ́rùn ẹlẹ́sẹ̀ méje jẹ́ mọ́lẹ̀ lẹ́ ń dá sí. di àti bìsà ní kí èso. ẹ lẹ́lẹ́ni nípa sọ́wọ́ ẹ̀kọ́ àṣẹwẹ́ lẹ́nu ajá kọ́ ọ̀rọ̀ tẹ́mi bá ti dá ìwọ lọ́mọ sẹ́wọ̀n ẹ. tó sì wá da bẹ́ẹ̀ àlẹ́ àlìkọ́ nísìn ńgbẹ́ tán má jẹ́ kálejò wọlé nísìn oúnjẹ kọ̀ọ̀kan mẹ́rin oúnjẹ ó dínkù oúnjẹ tó pé àǹfààní jẹ́ tẹ́lẹ̀ náà à ń yanu sí tátẹ́gùn kí inú lè kún ẹni bẹ́ẹ̀ nísìn àwọn ọmọ tẹ́tọ́ náà kú wọlé nísìn iṣẹ́ tán kọ́ṣẹ́ tèmi nù àwọn ilé ní ọ̀tọ̀ máa ń lẹ́nu ẹ̀ṣẹ́ tètè gbọ́dọ̀ má jẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo yàn láàyò ṣé mo wá fẹ́ jíṣẹ́ kú ni. jàmọ́lẹ̀ má ṣàfúnṣẹ́ rẹ̀ ọ̀sán gbowó oṣù tó ń kọ́ lẹ́tù tó sùn bá parí ọ̀dì tààtì dákun bí wọ́n bá ṣe ń pọ̀ sí náà ló ṣe máa jíṣẹ́ fún ọ nítorí wọ́n sọ pé messenger is a messenger all messenger wàá jíṣẹ́ fún bàbá o wàá tún jíṣẹ́ fáwọn ọmọ messenger ni ọ́. lórí fún ọ gẹ́gẹ́ bí òrò kan. wọ́n pè ọ́ ọ̀rọ̀ lọ́jọ́ lọ wọ́n lọ bọ́ ra nǹkan wá títí ọmọ fẹ́ mu fíjù àgbàrá jọ mí lò ọmọ fẹ́ mu fíjù gbogbo wọn ní ọmọ wa rùn kí wọ́n bọ̀ wa rùn kí n mọ tí wọ́n ṣe. ẹ wo ẹ̀yin àbúrò mi ẹ jẹ́ n sọ fún yín ṣe rí gbogbo ohun tí sì fún sọ wọn kàn sọ sápò ara wọn ni o àwọn ò ní gbà fún wọn. kí ni nǹkan tá a fẹ́ ṣe báyìí. kí la fẹ́ ṣe báwo a máa ṣe 10 ìkòkò onígbomi kó tún gbẹ̀yìn inú ẹ̀. ajé 100 kò possible. kò nínú ilé yìí àwọn máa lè kàn lè wá from nowhere kọ́ máa sọ fún wa pé ikú ọ̀rọ̀ ìlàjọ onílà yìí mi ò gbọ́ rí kó jọ. kò jọ rárá o a ní gbà fún wọn o. ṣe rí nǹkan tẹ̀mí àkọsọ fún everybody ni pé ẹ jẹ́ ká ní sùúrù. sùúrù fún o wá kí ni mo ń sọ náà ó sì mo sọ̀rọ̀ bí òpònú gbogbo gbà sùúrù wọ́n rò pé gbogbo kan ní sùúrù mọ́ yanjú ni. ní sùúrù ẹ bẹ́gbọ́n mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ wo pẹ̀lẹ́pẹ̀lẹ́ la máa fi ṣẹ́tù kínní yìí o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o. ẹ wo ẹyẹ lọ jókòó tí ń jàre kí lè sọ tó tẹ̀ dùn lẹ́nu yín àbẹ́ máa gbọ́kọ̀ tẹ̀ sọ ṣá. ẹ wo ẹ fi wọn sílẹ̀ ẹ jẹ́ káwọn kọ̀ọ̀kan máa sọ̀rọ̀ ẹni àwọn tí ẹ̀yin ò bá mọ right yín àwa mọ right wa a lè ní ṣe kí ni. nígbà fún wọn. nígbà yẹn ẹ̀gbọ́n mi àsìkò tí chief máa mọ̀ wípé àwa gan ò gbádùn lélẹ̀. ẹ wo tó bá wò pé àwọn yàrá gọ̀ àwa jẹ́ kó yé wọn pé àwọn ògàn ti wá. táwọn yàrá wa tún wá gọ̀ this time around àsìkò táwa yìí náà máa gbọ́n because ìbọ̀sìn chief bí lọ́wọ́ yìí. ìgbàkúgbà yẹn rárá là lè gbà nínú ilé kò jọ́. àti ẹ̀ lè gbà nínú báwo ẹ̀yin ọmọ yìí yóò dáa fún yín mo ṣẹ̀ṣẹ̀ wá rí wípé gbogbo wa báyìí ọmọ ọkọ ni wá kò sí ọmọ àlè nínú wa kódà àwọn èèyàn wa tó kù tí wọn ò sí àyìn bí wọ́n bá dé ibi tá a fọ̀rọ̀ sí ibẹ̀ làwọn náà ò gbà yóò dáa fún wa àbí. bó lè wà yẹn àti ẹ̀ńdọ́sẹ̀ àti star bẹ́ẹ̀. Tẹ́jú ibi ló wà ní. Ibi ni mo máa wá mú meditate ni. Kí ló dé bá wọn ṣe mítì tán ṣe ni? Meeting kẹ̀ ṣé mi tẹnu mi ò tọrọ. Ẹnu wà tọrọ bíi ti báwo nílé bàbá ẹ. Èmi tí mo yẹ̀ṣẹ̀ sọ mọ́tò nù níbi tí chief dẹ̀ wà tó ti ń pàṣẹ wọ́n máa shut up mouth mi ni. Wo o ní pọ́ìntì ní tòótọ́. Mo gbọ́dọ̀ mọ wọn ara mi ní o. Ìmọ̀ wa rẹ̀ ní dẹ̀ní òun ló ń lékè ọgbọ́n ẹni. Bọ̀ dúró kí ni tó ṣe wà ní ilé pẹ̀lú wọn níbi meeting. Meeting mi lè bá wọn jókòó síbi tó bá ti ń sọ̀rọ̀ chief o láíláí ṣèbí bọ́dọ̀ Lákúnlé àti Ọláyẹmí àwọn ni wọn mọ̀ wá ara wọn. Jọ kí lè tó yẹ sọ bẹ́ẹ̀. Ṣé wo mọ̀ pé àwa tíyàwó sí nínú ilé yìí ẹnu owó tó ọ̀dọ̀ chief wo àwọn yẹn kàn ń kọjá yàrá wọn ni. Òótọ́ ló dẹ̀ sọ ìkọjá yìí gbà
ìkọjá ìyorun orí kẹ̀kẹ́. Chief, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe yín? Kí ló ṣe yín? Irú aláwo lẹ wá ńlá tẹ wá ṣe gìrì látọjú oorun bẹ́yìn. Mo rí àwọn orogún rẹ̀ àtàwọn ọmọ àtàwọn òṣìṣẹ́. Wọ́n wá lé mi káàkiri náà gbà. Àná owó síbẹ̀. Ọ̀nà pé yàrá rẹ̀ mo ti bọ́ ta. Inú wọn ò dùn sí mo ti fẹ́ wọlé o. Inú wọn ò dùn. Wọ́n sọ pàdé dúdú àlá ni. Tó pẹ́ kínú wọn tó máa dùn, kí ló kèmí pẹ̀lú yẹn? Ẹni tí ò bá dùn mọ́ kó forí sọlẹ̀, ṣé yẹn lè wá ń ṣe gìrìgìrì tẹ́ wá tají látọjú oorun sí? Ọmọ ẹni tí mo rí ìyá mọ̀ pé wọ́n ti yẹn tají ti pẹ́. Ẹ wo nǹkan tẹ́ ń rò lẹ fi lálàá, ẹ jẹ́ àsùn padà. Kò sí nǹkan kan, ẹ fọkàn yín balẹ̀. Ó ti jẹ́ sùn báyìí. Bí wọ́n lọ jìnnà náà. Kán lọ jìnnà níbo? Àwọn bá sùn báyìí èyí tó padà ojú ẹ̀ láàrin. Ó bá mọ tí mo rí. Ìkànnì ọmọ ìkúkù tó dì báyìí. Ibi orí ìkúkù rẹ̀. Orí òjòlá lọ́wọ́ mi ní ìyàwó lébélébé. Ó le tó yẹn ni. Ó le jù bẹ́ẹ̀ lọ. Chief, ẹ mọ nǹkan tí màá ṣe fún yín. Tílẹ̀ bá ti mọ́, mo máa arrange àwọn security fún ọ tó máa tẹ̀lé yín káàkiri. Because tó bá pẹ́ ṣe lálàá yìí, tó bá pẹ́ security wà pẹ̀lú yín ni, ẹ ti lálàá wípé àwọn security yẹn gbébọn, wọ́n pa gbogbo àwọn tó ń lé yín. Ó yá. Ṣé security á jùmọ̀ pàdé lójú àlá rẹ̀? Ẹ mọ̀ pé nǹkan téèyàn bá ń ṣe lójú ayé lèèyàn máa ń ṣe lójú àlá. Ẹ fọkàn yín balẹ̀, jẹ́ àsùn. Lẹ ṣe ń lálàá. Bọ́lá wọn pa ni tí kẹ̀kẹ́ tí mọ́tò ló ń jìjà godo bàbá kówó pé. Jamale àbí kí ni wọ́n pè é. Bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ kí wá ṣéèfù tẹ́ ń wá lò sí nílé o. Ṣéèfù ò sí nílé. Wọn ò sí nílé. Níbo ló sọ pé òun lọ. Àwọn àti big mami ni wọ́n jọ bóde. Jamale bó bá tiẹ̀ purọ́ ó sì wà rọ́tọ́ bá máa ń ṣàìsì rẹ̀ ọ̀ máa pa fún wa. Eléwo ló tó bíìgì jù nú àwọn ìyàwó rẹ̀. Ipò ẹ̀ tí ì gbọ́. Ọ̀dà náà bẹ̀rẹ̀ bá gbọ́ mi wọ́n ṣàlàyé ara mi fún yín. Ìyàwó titan tí ṣíìfù ṣe fẹ́ òun ní ń jẹ́ big mummy bẹ̀rẹ̀ bá tí ì gbọ́ ni. Lóòótọ́ ni ṣíìfù ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàwó. Ní ti gbogbo ilé ti mọ̀ kó wọn máa ṣe ń bójú gbogbo wa máa ti mọ̀. Tọ́ kò dúró. Bàbá kówó pé. Ibi inú ilé ní ọ̀pọ̀ mi ń bọ̀ bá dé. Ẹ lọ ń gbẹ̀tẹ́ ẹ ti tẹ́pẹ́ wọ́n jẹ́ ẹni tí mo ní oròkóró ni. Máa lọ bí àrẹ̀mọ aká máa tẹ̀lé lọ kókó ṣe bí ká ń gbọ́ lọ kọ́lé àyè ọ̀rẹ́ ọ̀tọ̀ àyè ṣíìfù ọ̀tọ̀. Báàmọ̀ ṣe rí ìmọ̀ nínú o lọ́ba lọ rè gbá àgbébọ̀ adìẹ kan wá ló lóun fẹ́ yàwó. Nílẹ̀ yìí lẹ́yìn 1 2 3 4 ṣé àtàwọn bàǹdà kọ̀ ń ta ọwọ́ fẹ́ kàwé ẹlẹ́ẹ̀karùn-ún. Ọlọ́mọ méjì. Bàbá ṣèfò yé wa mọ́ báyìí àbí. Wọ́n fi ṣe kọ́mọ súpò kiri ni. Má tẹ̀sí pé èèyàn fẹ́ ta lọ́jà. Ọ̀rọ̀ obìnrin náà lọ́wọ́ da gbogbo inú ilé rú báyìí. Kó tiẹ̀ kó òun lé yìí kí ló dé ṣé wàá máa sọ oran mọ́ran kọ́ ẹran ọkẹran padì. Ó sú mi gbogbo àwọn òṣìṣẹ́ tí sífù gbà fún àti ń bá wa ṣiṣẹ́ ilé gbogbo wọn ló ti dá dúró. Okòbá rẹ̀ àwọn ọmọ eléyìí lónìí olónìí náà wọ́n padà wọṣẹ́. Òun gangan fúnra rẹ̀ yóò lọ ni. Ẹ sọ pé pò. Ẹ̀rú bẹ́ẹ̀ pé pò. Òun ló fò jáde. Lónìí ni wọ́n fi yé e. Níbo? Yá ọmọ yọ. Wọ́n ló yọ dànù. Obìnrin yóò dá nǹkan kan mọ̀.
tí wọ́n bá pé nǹkan jáde pò ọ̀gbọ́ yóò bá débẹ̀ bí ìgbà tí a bá sí ọtí èbò sọ́bọ̀ pété ní orí rẹ̀ tí a bá tẹ báyìí ó yẹ pò tí a bá ti pò báyìí sẹ́mọ̀ káyìí rọ́mọ rí rẹ̀ mọ́ ó ti yọ sọnù. ẹ wo ǹjẹ́ kó yẹ wípé àtẹ̀mí o àti ṣífù àjọṣe kékeré ni ìsìlẹ̀ gbà kẹ́kẹ́ tì lọ́wọ́ rẹ̀ irú wàrà dáadáa wọnú. ó burú àwọn náà ní adé òun àtàgbébọ̀ adìẹ rẹ̀ ọmọdé. wo náà sùúrù sí kò lè tó báwọn ẹ jẹ́ kémi ọmọ lọ sí sitting room ibẹ̀ ni ó bá mi lónìí náà láfa gbogbo ẹ̀ mọ́lẹ̀ inú ń bí mi ni o inú ń bí mi o. kí ló dé ìyá Àjàyí ọ̀la ẹ jẹ́ ọ̀pá rẹ̀ mẹ́wé èèyàn kan wọ́n fẹ́ lé. ìyá Àjàyí kí ló dé. bàbá kówó pé tí ń lọ yìí ẹ sì rò pé ó lè bá ọkọ ó lè dọkọ wá bá sọ̀rọ̀ débi tí ó gbọ́ sílẹ̀. mi bọ́ọ̀rẹ́ àti kékeré ni wọ́n mọ bí ẹ ṣe máa bára wọn sí òdodo ọ̀rọ̀. wọ́n bára wọn sí òdodo ọ̀rọ̀ ẹ sì mọ̀ palágídí ṣífù. agídí gan ni ó kò bá. ẹ wẹ̀ bẹ́ẹ̀ mi. ìyá Àjàyí kí ló dé. ìyá Àjàyí ní sùúrù o wo bí ọmọ mi ní sùúrù o sórí ó dé bólúgbọ́n ó mú mọ́ra ni o. ó sì dé bárẹ̀sà òun náà mú tiẹ̀ mọ́ra ni Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní mọ̀kànmọ̀kàn ńlọyè kan tiẹ̀ kàn nù ó sì rọra gbà á ó fòmí lò ó bàbá kówó pé tọ́lọ ní ìsìn kọ́lọ̀ ń dé orí sífù bá sọ̀rọ̀ bí ọba ti wá rí sífù bá sọ̀rọ̀ ọ̀nà àbáyọ kan fún ọ ni pé kọ́mọ gbàdúrà kí sífù ò lè tètè fẹ́ ìyàwó kejì lé adìẹ àgbébọ̀ rẹ̀ tó gbé dání ìlérí kó tètè sá lójú sífù kí wọ́n lè fẹ́ yàn lé. ọmọ sí dákú. àwọn ń gbé kéne ọ̀tọ́ dákú ni yóò jì èsì ẹ̀. sómi bẹ́ẹ̀ ń tòsí. ọ lọ́ọ̀rẹ́ fún mi jẹ̀mí bí wọ́n fẹ́ lé lọ́ọ̀rẹ́ bá a bomi wọ̀. ẹ tó kú wọn sí ọkọ ọbọ inú. ẹ gbà mí okó tó ti fọwọ́ hàn nù. ẹ̀yin ìyálé mi àṣebáyé ṣe rí rèé ẹni tí mo dá kọ́ ẹ̀tẹ́ lè domi lé mi lórí tí bá gbàgbé lọ. ọkọ mi ò lè gbàgbé lọ ọmọdé tó fi lè gbàgbé lọ ńgbà wọn fóun lé mi èmi dákú kò sẹ́ni tọ́bẹ̀ mi ńgbà wọn fẹ́ òun lé òun náà dákú ńgbà wọn fẹ́ ọ lé ẹlẹ́mọ̀tì yìí sọ̀rọ̀ débẹ̀ òun náà dákú sáré ń tí ń bẹ lẹ́yìn rẹ tiẹ̀ náà tó dé òun náà tó dákú. Ile Ola. Wa o stupid ni báwo ṣe máa enjoy music tó máa tẹ́ tó máa change channel. ẹ dẹ́n ṣe mi ní sàn ilé kò ń ṣe ẹnìkan lè wà nílé ìfọkànlá inú ilé yìí ilé bàbá everybody ni ẹ máa ní sùúrù kò ń ṣe ẹnìkan lè wà nílé. ó ti pa action mọ́ wa lára. ṣé wọ́n mọ̀ pé àwọn ọmọ ènìyàn ń play gẹ̀gẹ̀gẹ̀. ẹ dákun àwọn wo ni ó ṣe àwọn ọmọ ọ̀ràn kíran àwọn ọmọ àlètánṣẹ́ kú ọnú ilé ìwà ni o. kò fòjá wọlé. kò fó òròfó mo wò pé tí n bá ti rí ọ náà á mọ̀. ẹnu òròfó ni mo pòròfó. ẹ dákun àwọn wo ni ó ṣe àwọn ọmọ ọ̀ràn kíran ni. dáadáa dẹ́wò sí. àìsí ilé ológbò ilé mọ̀ wá di ilé èkúté ọlọ́mọ ṣàánú wa. ẹ má já lọ síbẹ̀ Ile Ola. Ile Ola. ẹ má já lọ síbẹ̀ Ile Ola. ẹ má já lọ síbẹ̀ Ile Ola. ilé ariwo. ẹ má já lọ síbẹ̀ àgbáyà sílé àfìyàwó tó lé ọgbọ́n ló gbà obìnrin kan o wàhálà kan ni obìnrin méjì wàhálà méjì ni obìnrin mẹ́ta wàhálà di mẹ́ta obìnrin mẹ́rin wàhálà ti di mẹ́rin ooo kò sóhun tó lè ṣe tó lè fi tóbìnrin lọ́rùn láyé
wàhálà ògo ló ń pa láìsùn ọ̀tá àfọwọ́fà ni o.